Yes, sir. Inú mi dùn pé entry ti ìjọ CAC. Mo ti jẹ́ ọ̀kan nínú member CAC rí. Kì í jẹ́ pé ordinary member. Mo ti dé rank kan ní CAC. Mo ti jẹ́ alàgbà, mo ti jẹ́ ọ̀gá akọrin, mo ti ṣe gbogbo ẹ̀. Mo ti bá àwọn bàbá yẹn, kì í ṣe àwọn ríṣẹ́ àwọn wèrè Olú Alo Ati yẹn. No. Mo ń sọ nípa àwọn bàbá Ọ̀ràngún, bàbá Babalọ́lá, sorry, bàbá Ọ̀ràngún, bàbá Gbe ní Ifẹ̀. Bàbá yẹn, he was former president of CAC. Ìgbà tí bàbá Gbe yẹn, no, kì í ṣe bàbá Gbe, ṣé Babalọ́lá ni, is from Ifẹ̀ ṣá. He was the former president. Nígbà tí bàbá yẹn kú ní Ọ̀ràngún ló gba ipò lọ́wọ́ ẹ̀. So, mo rí ààrẹ CAC dáadáa. Ṣé rí ọ̀rọ̀ pé à ń bá ní sùn, à ń bóbìnrin sùn, kéṣò ní ló ti wáyé. Ìgbéǹda kò sí ní gbogbo time yẹn, ojú dúdú, kò sí social media, kò sẹ́ni kankan tó lè blow rẹ̀ out. Àti wípé ìbẹ̀rù wípé àṣọmọ pé àwọn ìránṣẹ́ Sátánì wọ̀nyẹn tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run, wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìjọ ń wò, ẹni tí ò lè lábùkù, tí ò lè ní àṣìṣe, òun ni wọ́n gbéra wọn kalẹ̀. Ṣùgbọ́n àwọn bàbá yẹn ni ó ti pẹ́ táwọn bàbá yẹn ti máa ń bá wọn ọmọ ìjọ sùn, àwọn obìnrin ìjọ. Funsho Akande Ede mi gbà Funsho tó jẹ́ ọmọ bàbá Akande Ede. Kì í ṣe ìyàwó bàbá Akande Ede, òun ló bí Funsho o. Gbogbo ọmọ tí bàbá yẹn bí pátápátá kò sí ọ̀kankan nínú wọn tó ṣe dáadáa. Àfìgbà tí wọ́n sọ fún bàbá Akande pé kó lọ dó obìnrin kan nínú ìjọ ẹ̀. Èmi ò mọ̀ bá fọ́jú ṣe ríran láti mọ obìnrin tó fà tó dó. Òun ló bí Funsho. This is history lélẹ́yìí. So bàbá kí lorúkọ ẹ̀, mi ò fẹ́ ń pè wọ́n ní bàbá, it's wrong because nínú ìwé mímọ́ wọn náà ni wọ́n ti sọ pé kí ẹ má pẹ́ ní kẹ́ni ní bàbá. So gbogbo ìmọ̀ reason tí Christian tí wọ́n fi ba létí òfin ara wọn gangan, ó ní Jésù wọn ní kẹ́ ẹ má pẹ́ ní kẹ́ni ní bàbá. Ìyẹn tí Jésù bá wà o, ó ní kẹ́ ẹ má pẹ́ ní kẹ́ni ní bàbá. So kí lẹ́ ń pè yàn ní bàbá sí, ó ní kò sí olùkọ́ni kankan, ó lóun nìkan ṣoṣo olùkọ́ni. So mo fẹ́ try láti jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ à ń bá ní sùn ní CAC kí sòní ló ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn bàbá yẹn ló jẹ́ wípé wọ́n gbé àṣírí wọn wọnú ibojì lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ló máa ń bá àwọn obìnrin sùn lórí òkè. Ẹnu mi gbà ni torí pé mo rína rí CAC dáadáa. Ọjọ́ sì ń bọ̀. Okay, sir. Ìgbà tí ayé lẹ́talẹ́ta ní alákejì, I was there live. Tí àwọn pásítọ̀, ńgbà táwọn pásítọ̀ bẹ̀rẹ̀ sí bọ́ kóòtù sílẹ̀. Tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ró mọ́ bàdí tó gbé sáyà Rótìmí, ẹ̀rù máa bẹ̀ ẹ́. Níbẹ̀ náà ni wọ́n ti ń lẹ ata. Ọkùnrin kan wà tó kọrin ńgbà yẹn, kí lorúkọ ẹ̀? Tó kọrin ọmọ ìjọ CAC náà ni ó ní ó kọrin yẹn wípé alágbàlá yọtayọta or something like that. So Níyì Adédòkun, yes, Níyì Adédòkun ẹni wá orin yẹn. Nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní ọdún náà lọ́wọ́ tí CAC fọyẹ́ gan, tó bẹ̀rẹ̀ sí lẹ́ra wọn lóògùn. Tí ọ̀pọ̀lọpọ̀ tí ò gbágbára wọ̀, ọ̀pọ̀lọpọ̀ ní ọtábà. Ni ọ̀kan náà pásọ̀ yẹn náà ló dá àgbàlá yọtayọta sílẹ̀ táwọn èèyàn ti lọ yọ ọ̀tá. So mi ní ọ̀rọ̀ CAC ìjọ tí ọ̀rọ̀ táyé bá tó wà nítorí pé àwọn àṣírí CAC mi fẹ́ lo the word ẹlẹ́bọ because it's an insult tí a bá ń lo the word ẹlẹ́bọ is our language. Ṣùgbọ́n abọ́gibọ̀pẹ̀ jẹ́ kí n lo that word abọ́gibọ̀pẹ̀ tó ìjọ CAC. Èmi ò tí ì rí o. Àwọn tó máa ń lọ tó ní oògùn tó gbóná gidigidi lọ́wọ́, mi ò tí ì rí. Ṣàṣà ní àwọn àlùfáà tó ní oògùn yẹn lọ́wọ́. So yes, ṣàṣà ní CAC gbogbo sórí gbogbo àwọn leaders wọn nígbà ayé kí lorúkọ former president wọn tó kú yìí,
orúkọ ẹ̀ sápá mi lórí former president wọn tó kú wọ́n jà kú ní ìgbà yẹn pẹ̀lú Ọbádáre. Now man yẹn ó wà nínú ògbóni up to this moment mo ní nọ́mbà ògbóni ẹ̀ lọ́wọ́ òun ló mú certificate CAC ó mú bóyá ọ̀tán ló mú lọ ọ̀rọ̀ bóyá wọ́n ṣe mọ́ ni but former president CAC ni ó popular gan he was a very brilliant man òun ló máa ń ṣe pamphlet Sunday school fáwọn CAC Olúṣèyẹ ògbóni ni Olúṣèyẹ. I have his number and he was also a member of Freemason. So gbogbo àwọn set yẹn débi tabaso débi àwọn Ọbádáre débi gbogbo àwọn Ọbádáre yẹn kò sẹ́nikẹ́ni sàṣàlẹ́ni nínú wọn. So ẹ̀ ń sọ nípa àwọn Ládélé, please forget about àwọn Ládélé. They are all members. Gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ ògbóni. Gbogbo wọn ló jẹ́ Freemason. All of them are Freemason. Mi ò fẹ́ sọ nípa Esikaya o. Esikaya ń tiẹ̀ ó mú nǹkan ìbílẹ̀ tó lágbára gidi gan tó jẹ́ pé Èkìtì àti other places wọ́n ti ṣe fún un. So Olu Alo àwọn èèyàn mọ̀ bricklayer ni Olu Alo. I knew him when he was very young. I'm in my 60s now, lónìí. So mo mọ̀ ńgbà tó kéré gidigidi gan when he was young, gbà tó wá sórí òkè yẹn pẹ̀lú irun ẹ̀ tó dàbí irun àwọn pé ó máa ń ṣe bí irun wèrè ló máa ń gbé sórí. So mo mọ̀ perfectly dáadáa kó tó lọ sí school Babájídé kó tó ṣetán níbẹ̀ yẹn kó tó padà sí orí òkè ibi tó wà. So ó máa ń ṣe program kan lórí òkè yẹn àwọn èèyàn ó máa ń ya ẹnu àpò ẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti attend the program ẹ̀ rí ní orí òkè ṣé orí òkè tó wà ní Èkìtì yẹn orí òkè Babalọ́lá. ṣé títí orí òkè Arákejì ṣé Arákejì àbí Èrìò. Arákejì. Okay. No Èrìò yes ṣe bí Èrìò ló wà ní Èkìtì àbí. Bẹ́ẹ̀ni. níbi tí Ezekiah wà. Bẹ́ẹ̀ni Èrìò. Yes Èrìò gan ni wọ́n máa ń ṣe program kan níbẹ̀ ní bóyá Friday Olu Alo máa dẹnu àpò ẹ̀ lẹ́ni àníkẹ́ wa máa ti owó bọnú àpò yẹn but kò yé àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ti owó bọnú àpò Olu Alo ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó bá ti owó bọnú àpò Olu Alo láti fowó sínú àpò yẹn Rótìmí àti ṣe rere wọn yóò dìgbà míì. So ó ní gbogbo àwọn kinní yẹn is a build up ṣùgbọ́n kò gbọ́dọ̀ yà wá lẹ́nu nítorí pé nǹkan rere ò lè tinú church jáde. Let me be honest with our people. Nítorí wípé tá a bá mọ ìtumọ̀ tó ń pè ní church àní débẹ̀ ká máa lọ síbi tí àwọn bàbá wa tí wọ́n ti máa ń bọ àwọn nǹkan ṣẹ̀dálẹ̀ ó wà far better ju pé kó lọ wọnú church lọ. Ṣùgbọ́n problem tí ènìyàn dúdú ní ni wípé a kì í fi ara balẹ̀ ṣebí ìwé yín náà ló sọ pé ó ní kó wádìí ohun gbogbo dájú a kì í wádìí nǹkan kan kí dẹ̀ ni ìtumọ̀ ìgbàgbọ́ kí ni òtítọ́ ẹ jẹ́ kí n kóòtì Thomas Edison was one of the founders of American constitutionalism. Republican constitutionalism. America is not a democracy, but America is founded on constitution. So, only to those searching for truth, not the truth of dogma and darkness, but the truth brought by reason, search, examination, and inquiry, discipline is required. For faith, as well-intentioned as it may be, must be built on facts. Your faith, ìgbàgbọ́ ẹ must be built on facts, not fiction. Your belief system must build on fact, not fiction, not lies, not deception. Faith in fiction is a damnable false hope. So, kí ni ohun tá a gbé lọ́wọ́ ní Áfíríkà? Ní gbogbo àgbáyé, gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ Christian, kí ni nǹkan tí Christian gbé lọ́wọ́? False hope. Ṣebí
ìwé yín ọ̀hún ló sọ wípé ó ní ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ sì sọ yín di òmìnira. Now báwo ni ó ṣe lè dòmìnira nígbà tó ò mọ òtítọ́? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ òtítọ́. Àwọn obìnrin wọ̀nyí tó jẹ́ victim àwọn pastor wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò mọ òtítọ́. Majority wọn 99.9% ò mọ òtítọ́. Wọ́n dẹ̀ wà gullible. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń fẹ́ kó jẹ́ wípé even ibi tó wà gullible dé wọ́n máa ń fẹ́ kí pastor bá wọn sùn. Mo ti rí oríṣiríṣi pẹ̀lú àwọn obìnrin wa. But níbi tí mò ń lọ ni wípé ó ní to those searching for the truth. Ohun tí Fàjà ń search fún nìyẹn. Ohun tí Rótìmí ń ké tantantantan sí nìyẹn. Because òtítọ́ ó fẹ́ kẹ́ ẹ mọ̀ òtítọ́ ni. Ó fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé false hope ni àwọn pastors àwọn so-called pastors wọ̀nyí ń gbélé yín lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá farabalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń wá sórí program yẹn náà wọ́n á tó máa forúkọ Jésù gbàdúrà fún Rótìmí. Màá kàn rẹ́rìn-ín, màá bú sẹ́rìn-ín. Even though àti ṣe lecture wípé kò sí nǹkan kan, kò sẹ́ni tó ń jẹ́ Jésù sẹ́ẹ̀. So tó bá dẹ̀ ní ẹni tó ń jẹ́ Jésù wà, mo fẹ́ kó fún mi ní ẹ̀rí àrídájú. Mo fẹ́ kó fún mi ní historical fact. Mo fẹ́ kó fún mi ní archaeological fact. So kò sẹ́ni tó ń jẹ́ Jésù sẹ́ẹ̀. Ṣé mọ̀ pé Bíbélì sọ nípa image? Bíbélì yìí náà ló sọ nípa image of the beast. That gbogbo ayé ló máa sin image of the beast. Image of that beast ni Jésù, J-E, Jésù. Ṣé mọ̀ túmọ̀ Jésù? Go and Google E-S-U-S. Nísìnyí lọ Google ẹ̀ lórí fóònù ẹ̀ E-S-U-S. Kó tó di pé wọ́n create letter J. Kó tó di pé wọ́n invent letter J ní 1524. 1524 ni wọ́n invent letter J sẹ́ẹ̀. Mo ń fọwọ́ sọ̀dí pé mo fẹ́ gbogbo mi ìfẹ́ àwọn pastor tí àwọn rádaràda o. Àwọn scholars wọn ni mo fẹ́ kí Rótìmí kójọ kó bá mi organize. Ká debate lórí orúkọ Jésù yẹn sẹ́ẹ̀. Orúkọ Jésù kò sí ẹnì kankan ní planet Earth tó rìn lórí ilẹ̀ alààyè tó ń pè ní Jésù. Kò sí. It's an image of a beast. Because mo tó ń pè ní symbolism. Gbogbo the book of Revelation is full of symbols. Now, ṣé kò yẹ kí àwọn Christian tiẹ̀ lè ronú ni? Kí ló dé tí ṣebí à ń fi Ọlọ́run Ísírẹ́lì gbàdúrà? Kí ló dé tí Ọlọ́run Ísírẹ́lì ò dìde fún Ísírẹ́lì láti gbé Ísírẹ́lì níjà? Nígbà tí Iran tó ń bọ́ǹbù Ísírẹ́lì bẹni ó ti sọ tó bá dé Tel Aviv lónìí yìí kò yàtọ̀ sí Gaza. Kí ló dé tí Ọlọ́run Ísírẹ́lì ò dìde fún wọn? Kí ló dé tí oògùn ìjà fún wọn? Lónìí Amẹ́ríkà títí kó tó di pé wọ́n dìsọ Amẹ́ríkà ló ń supply Israel ní health medication. Amẹ́ríkà ni gbogbo agbára Israeli lónìí Amẹ́ríkà ni. Níbo lọ́lọ́run Israeli wà? Ẹ̀yin Christian, ẹ̀yin kiriyó. Níbo ni Ọlọ́run Israeli wà? Níbo ni Ọlọ́run Israeli wà tí ò lè gba àwọn èèyàn ẹ̀? So ẹ má jẹ́ ká tọra wa, ẹ má jẹ́ ká build ìgbàgbọ́ yín lórí false hope. Don't build your sorry àwọn táwa báláyé tó jẹ́ ẹ̀sìn báláyé, and I'm not mi ò sọ pé anybody ó padà sí yẹn, mo kàn fi ń sọ̀rọ̀ ni. Àwọn kinní yẹn wà real, ìtàwọn bàbá wa lè touch ni, ìtàn lè feel ni. Ẹ̀yin mélòó ló lè feel Jésù àbí tẹ́ bá ń tọrọ ayín lókù? Tẹ́ bá ń tọrọ ayín lókù. Kí ló dé tó bá jẹ́ pé Jésù yín máa ń bùkún fún gbogbo yẹn? Kí ló dé tó jẹ́ pé pásítọ̀ yín nìkan náà ni Jésù ń bùkún fún? Ó ń bùkún fún nípa ti owó tó ń rékì lọ́wọ́ yín. Ó ń bùkún fún yín nípa ti obìnrin wọn adó obìnrin olóbìnrin bó ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ni. So mo fẹ́ tó bá jẹ́ Christian kó ló di pé mo round up, kó tó bá jẹ́ Christian
mo fẹ́ kó mọ̀ túmọ̀ nǹkan pè ní Christian níbo ni ọ̀rọ̀ yẹn ti jáde wá. So that tó bá mọ̀ ìtumọ̀ Christian, tó bá pè ní Christian, wàá sọ onítọ̀hún lóko ni. Nítorí wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ Christian, ó jẹ́ fool, ẹni tí ò lóye, ẹni tí ò ní ìmọ̀, ẹni tó wà dementially troubled, ó lẹ́ni tó bá ń pè ní Christian. Let me go into the origin of Christian. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí Latin, French. Latin wọ́n pè ní Christianos. The word Christian, English language, in Latin is Christianos. Now, you go into Swiss or French, it's called Cretin. Àwọn French àti Swiss wọ́n pè Christian ní Cretin. And the meaning of Cretin is a derogatory term. If you're a Christian is the meaning of a Christian is a stupid person. It's a term that is used generally in those days. In tó fi pé àwọn ará Antioch nínú Act of Apostle ni wọ́n fi pè wọ́n ní Christian pé àwọn idiot làwọn èèyàn wọ̀nyí o, àwọn èèyàn wọ̀nyí ní dementias o. That was the first time the word Christian was used, Christiano, in Greek. These are Google Cretin. Ó máa fún ẹni mini Cretin. Go and Google it. Tó bá ní phone lọ́wọ́ Google and say Cretin. Cretin, Cretin. It's a derogatory term. Tó bá pè ní Christian, ó yẹ kó bọ́ra lẹ̀ kó fa ìwé ẹ̀yà ni kó jà. It's not something to be proud of. Because if you are not a stupid person, it doesn't even matter matter the level of education. Because tí ẹni tó ní PhD tó jóbìnrin tí ìbá jẹ́ kó stupid, ó dẹ̀ wà dementia, ó wà troubled. Olu Alo, ẹni tó ní PhD tó jẹ́ professor, wọ́n á jókòó lábẹ́ irú àwọn Olu Alo yẹn, wọ́n á máa gbọ́n tí wọ́n ń sọ. Àwọn Olu Alo yẹn máa kí àwọn ẹni tó ní PhD mọ́lẹ̀ lóbìnrin, wọ́n máa bá wọn sùn. Àtàwọn míì tí ò tiẹ̀ tó àwọn idiot rádaràda. So that is the meaning of a Christian. It's a general term, and that was used in Antioch. But don't forget, English language came into existence in about 17th century. But before that time, Greek in the general language. Gẹ́gẹ́ bá ṣe ń lo English lónìí, náà ni wọ́n lo general language. Nígbà ni wọ́n lo Greek àti Latin as a general language. Up to this moment, our Catholic Church is in low Latin as a way to communicate. So tẹ́nìkan bá ń pè ní Christian, ó yẹ kó bọ́ra, ó yẹ kó faraya ni. It's a very stigma tí ò dá ni kó jẹ́ Christian. Wọ́n ní a Christian is a person whose mental and physical development is low. You know? That's a Christian. When you are a Christian, that is who you are. Because if not, báwo lẹ́nìkan tí ò ṣiṣẹ́ kankan, ó ní Ọlọ́run kan tí wo mọ èdè tó fi pè é. Ẹ jẹ́ kí n tó tẹ̀síwájú. Ṣé rí ọ̀tọ̀ ni Ọlọ́run Yorùbá o, ọ̀tọ̀ ni God, English language o, they are not the same thing o. Okay. Àwọn tó ń fún Samuel Ajayi Crowther nígbà tí ó mọ̀ kó ṣe fẹ́ interpret God English tàbí Druid tàbí Guts ẹni tó bá dé àwọn tó bá wà ní Germany tí wọn ò bá máa operate ní community Africa tí wọn bá béèrè lọ́wọ́ German kan pé kí ni kó dárúkọ ani Guts Gutt tàbí goat so tàbí gun so níbẹ̀ ní English language the word God ti jáde o and tó bá dẹ̀ Google kí ni túmọ̀ God in 1945 America Encyclopedia ó fún wa ní definition ohun tí God jẹ́ o so there are two different things entirely
So tí àwọn bàbá wa bá sọ nípa Olódùmarè tàbí Olódùà wọ́n mọ tí wọ́n sọ o. Tí English bá fún ẹ ní English wọ́n insert deity sí wọn sínú Bíbélì fún yín láti máa gbé káàkiri. Deity àwọn Christian tàbí àwọn European only God. So there are two different things entirely. Nígbà tí Samuel Ajayi Crowther tí ò mọ̀ bó ṣe fẹ́ túmẹ̀ òun ló ṣe áàdì yẹn sí. And bàbá Samuel Ajayi Crowther yẹn ìrètí ìjọ ọmọ irú kú tó pa bàbá yẹn heart attack ló pa bàbá yẹn heart attack. Nígbà tí àwọn òyìnbó sọ fún wípé ọmọ ẹrú ni heart attack ló pa. Ṣé mọ̀ pé wọ́n ní nínú Christianity kò sí ìyàtọ̀ ṣùgbọ́n àwọn òyìnbó sọ fún wípé wọ́n jẹ́ kó mọ̀ wípé ẹrú ni. Wọ́n júwe ilé bàbá ẹ̀ fún. So now tẹ́bí wọ́n wò ní French cretin a person whose mental and physical development is zero or low. Late 18th century from French cretin, from Swiss French cretin, Christian or Cristiano, from Latin Christianos. So once they call you Christian, they see you as being intellectually deformed. They see you as being intellectually deformed or ẹni tó ní dementia. Nítorí wípé how can you believe something that was never in existence? So it's an offensive word in those days. Tẹ́bárí àwọn Catholic Church, more hard Catholic Church, kó tó pera wọn ní Christian. They prefer to tell you that they are Catholic member of the Catholic. Because to some extent, one more ìtumọ̀ the word Christian. So when they call you Christian, that simply means that a person who is considered to be very stupid or unpleasant individual has been impaired by a deficiency. See, that's the meaning of a Christian when you're a Christian. So, ìtumọ̀ cretin, mo fẹ́ kẹ́ jẹ́ ká interpret ẹ̀ sí àwọn tó ṣẹlẹ̀ nínú churches wa lónìí. Nínú churches lónìí, ẹ rí wípé definition tó fún Christian àti Christianity kò yàtọ̀ rárá because gẹ́gẹ́ bí Thomas Edison ṣe sọ, when you are searching for the truth, it is not the truth of dogma. Every religion is dogma. Just believe. You don't supposed to question nothing. You can't question them. You can't reason on your own. You don't have your own faculty to reason. Unfortunately, and when you're ready to learn, and people follow tradition. Kini tradition? Ìta wọn bàbá wọn tó hand over lé wọn lọ́wọ́. Láì jẹ́ pé ìwọ tó jẹ́ graduate tó lè ṣe research kó jókòó wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí ó yẹ kémi náà tiẹ̀ wò ṣé òótọ́ ni. Àwọn kan dẹ̀ tó wá ní God lẹ́yìn gbogbo tí Rótìmí ti ń ṣe pẹ̀lú wàhálà rẹ̀. Ẹni tó máa forúkọ Jésù, orúkọ tí ò sí, orúkọ tó jẹ́ pé it's an accost. Go and listen to Rabbi now. Àwọn rabbi, wọ́n ní if there's anybody that is called Jesus, wípé ó wà ní ọ̀run àpáàdì, wípé ó wà nínú ọ̀run àpáàdì níbi tí ìgbẹ́ gbígbóná tó ti ń jó lára, ó wà nínú Talmud náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó wà it's in Talmud. Okay, kí ló dé tí Israel ò ṣe gba Jésù yín gbọ́? I mean, it's a very simple thing now. Wọ́n tàn yín, ẹ máa dáwó, ẹ máa kówó lọ fún Israel for tourism. Gbogbo ibi tí wọ́n fi ń han àwọn Christian lónìí, irọ́ ni gbogbo ẹ̀ Rótìmí, irọ́ àti ẹ̀tọ́, wọn ò ní sport kankan tí historical community. Look at recently ni wọ́n discover òkú tí wọ́n ti sin ní Egypt ní 5,000 years ago. Tí kò dẹ̀ sí nǹkan kan tó ṣe now. Kò wá síbi kankan ní Israeli tá a lè rí òkú Abraham ní o, òkú gbogbo àwọn tó dárúkọ wọn fún wa
kò sí any evidence, there is no any archaeological evidence wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti rìn lórí ilẹ̀ alààyè. Gbogbo àwọn ọba tó ti jẹ ní Egypt, gbogbo wọn pátápátá ni wọ́n wà nínú museum lónìí ní Egypt. A ò rí, kò sí rẹ́kọ̀dù ẹnìkankan nínú gbogbo àwọn biblical figure, no records. So ṣẹ́yìn ò ti fi hàn wá wípé nǹkan wrong pẹ̀lú belief system wa ni. Tí wọ́n wá gbé fíà lẹ́yìn lọ́wọ́ wípé tẹ́ ẹ bá kú ẹ̀ ń lọ sọ́run, ọ̀run wo lẹ́ ń lọ? Nígbà tí ẹni tẹ́ ń pè ní nígbà tí wọ́n kọ wọ́n tí nínú Bíbélì tẹ́ ń gbé káàkiri, ó ní kò sẹ́ni tó ti lọ sọ́run bí ò sẹ́ni tó tọ̀run sọ̀kalẹ̀ wá. Now ẹ wo ṣe mọ̀ pé wọ́n ní kẹ̀kẹ́ iná ni wọ́n fi ni ló gbé Èlíjà lọ sọ́run àbí? Bẹ́ẹ̀ni. But tó bá padà lọ ka 2 King, wàá rí wípé ọba Ahabu, Èlíjà kọ lẹ́tà. Wọ́n ti gbé lọ sí kẹ̀kẹ́ láti gbé lọ o ní 1 King o, ní 2 King mo fẹ́ kẹ́ farabalẹ̀ kọ́ náà ká. Èlíjà kọ lẹ́tà sí Ahabu nítorí ibi tí Ahabu ń ṣe bí wọ́n sì ti gbé lọ sọ́run. Ẹ má jẹ́ àmọ́ tara wa. Tí Abrahamu bá wà lóòótọ́ àti lódodo, ó ní wọ́n ní biblical God sọ fún Abrahamu wípé ìwọ wàá dàgbàlagbà, wàá nígbà tí àkókò bá tó wàá gbó, wàá lọ bí tí àwọn ẹni tó ti lọ ibi tí mo ti dá ìwọ náà lọ síbẹ̀. Èyí á lọ wàá lọ sínú ilẹ̀. Dáfídì tẹ́ni tó bá jẹ́ Dáwùdù bá wà lóòótọ́, ó ń sọ fún Solomon ọmọ rẹ̀, ó lóun ti dàgbà, lóun ti gbó, ó lóun lọ òun kọjá lọ sí ààyè àwọn bàbá òun ló sọ náà, kò sọ pé òun lọ sọ́run. Ó ní I'm going to the place of my forefathers, the dust. So gbogbo àwọn tó ń sọ fún yín pé tẹ́ bá ti kú ẹ̀ lọ sọ́run, ẹ bi wọ́n léèrè wípé kí wọ́n bàbá ńlá bàbá wọn wo ló ti lọ sọ́run, tó ti lọ rí, tó ti dé rí. Níyì Adédòkun ó nígbà tó ń kọrin kan, ó sọ nípa ó ní ó ń kọrin yẹn wípé bàbá kan ló ríran, ó ló sọ pé ó ríran pé níbi tí Babalọ́lá wà pé Babalọ́lá nìkan ló wà níbẹ̀ dáńdó, ló sọ wípé pásọ̀ lágbájá ńkọ́ ó ti kú, kò tí ì dé níbo ló wà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, kí ló dé tó pé Babalọ́lá nìkan ló wà dáńdó? Kí ló dé tí Babalọ́lá ò ṣe wà níbi tí Abraham wà? Kí ló dé tí Babalọ́lá ò ṣe wà níbi táwọn wòlíì tó ti kú, àmì àwọn ìránṣẹ́ tó ti kú wà? Ẹ jẹ́ ká ro ọpọlọ wa. Let us sit down and reason. Ìwé mímọ́ nínú Àgáyà, ó ní I see this as a philosophical, words. Ó ní let's come together and reason. Ẹ má jẹ́ kí àwọn people yìí kó máa kó yín lómi ẹgbẹ́ lọ. Àwọn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn so-called your pastor wọ̀nyí, àwọn gan ò mọ tí wọ́n mọ ohun tí wọ́n gbé lọ́wọ́. They don't know the meaning of it. They have no idea. So if you're a Christian, mo fẹ́ kó lóyà ronú jinlẹ̀, kó má pèrè ààrẹ ní Christian. When you call yourself a Christian, you are stupid, you are imbecile. You can't think on your own. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó tẹ́ bá ń ṣe house kìíní kan pẹ̀lú àwọn tẹ́ ń tọ́jú, ẹ̀rí àwọn ọmọ tó jẹ́ imbecile tó ń tọ́jú. Yes. Into fi ẹ̀yin Christianity ìwé nìyẹn, ẹ̀yin Christian ìwé nìyẹn. Because tí ò bá rí bẹ́ẹ̀, báwo ni ẹni tó kàwé, ẹni tí òbí rán ní yunifásitì, tó rán ní yunifásitì lọ́dún 4 tí ìyá yẹn jìyà, tí bàbá yẹn jìyà, tó wá wà lábẹ́ àkóso pásítọ̀ kan. Tó bá jẹ́ wípé ọmọ tí gbogbo wa jọ ń jà fún ní lónìí ìyàwó Olu Alo, tó bá jẹ́ pé ọmọbìnrin yẹn bá rí ẹni tọ́sọ́nà tó lè hold self esteem ẹni, graduate ni, kí ni graduate máa wá sọ́dọ̀ olódo pastor, ẹni tí ò kàwé? Graduate lọmọbìnrin yẹn náà. Ṣùgbọ́n wọ́n sọ gbé iṣẹ́ rádaràdà yẹn kalẹ̀ to the point pé wọ́n jẹ́ kó rí bí ẹni pé pastor ju
ẹni tó ní PhD lọ ẹni tó ní masters lọ even ẹni tí ìbá rí bẹ́ẹ̀ tí ìbá jẹ́ pé yẹn jẹ́ wà ìbẹ́sà báwo ni ẹni tó ní secondary school tí ò parí WAEC àbí kíni ṣé junior kíni ni wọ́n ń pè kí ẹ̀yin mọ̀mọ́ àgbàlagbà wọ̀nyí ẹ máa kúnlẹ̀ fún ọmọ yín nǹkan ṣe àwọn èèyàn náà. So if you if they call you a Christian fún onítàn lépè ni o because that's the meaning of a Christian as àbí tó bá fẹ́ accept ẹ̀ fún ẹ mo fẹ́ kẹ́yìn kó ṣe research fúnra ara yín kẹ́ lọ wo ìtumọ̀ cretin the word cretin is from Latin Christiano English language Christian ó dàbí ìgbà tó bá ní Christo ní English wọ́n pè ní Christ so the same thing ni take time to study it. So a cretin is a person of a cretin is a person of low intelligence, very low intelligence, an idiot. Now let's go to the term the church. So that more five phone in our point one so that ó yẹ kẹ́ máa wọ́ jáde ní ṣe rí gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ ní church ẹni tí a bá fún ní oore ọ̀fẹ́ láti tó bá mọ̀ nípa research tó ẹ mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ ní church kò yẹ kó jẹ́ nǹkan tí tó yẹ kó jẹ́ bàbàrà. One, you have to go to ìyá gbogbo churches Catholic Church. Kí ni wọ́n fi gbé Catholic Church kalẹ̀? Ẹ̀jẹ̀ ni wọ́n fi gbé Catholic Church kalẹ̀. Wọ́n ti block wa o. Mo ń bá sà. Mo ń bá. ẹ jẹ́ ká máa lọ sí orí YouTube ẹ jẹ́ ká lọ subscribe sórí YouTube wọ́n ti wàhálà dé. ẹ jẹ́ ká máa lọ sórí YouTube o n máa ṣe arrangement pẹ̀lú ọ̀nkùlọ́lá wọn máa padà wá YouTube family ẹ jẹ́ bá wa sọ fún àwọn tó wà lórí TikTok pé kán máa ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn lórí TikTok ẹ bá wa sọ fún wọn wípé kí wọ́n máa bọ̀ lórí YouTube kí wọ́n wá subscribe lórí YouTube. Ìjà wọn la ó fẹ́ níjà wàhálà dé yéé. Ó dà pé gbẹgbẹgbẹ. Rotimi Daniels Foundation for Peace and Equity. Truth, love, and humanity over religion. Who does see Rotimi? Rotimi Daniels Foundation for Peace. Rotimi Daniels Foundation for Equity. Oloko ọmọ mi Rotimi Daniels. Alálùbáríkà wọn ni. Facebook gan ó dà ìgbà tó pé ẹ jẹ́ bá wa sọ fáwọn tó wà lórí TikTok pé kí wọ́n wá join wa ní orí kí lorúkọ ẹ̀ orí YouTube torí Facebook náà láyọ̀lé. Ó lágbára ó lẹ́tìkẹ́ iṣẹ́ ń wọ̀ wọ́n lára.
Daniel Foundation for Peace. Aláìjú àwọn Daniel Foundation for Peace. Olóko ọmọ Daniel alálùbárí. Rotimi Gbe. One battalion. Àfúnimáwò bẹ̀ o. Awikoko lójú ọlọ́rọ̀. Ajẹ̀fẹ́ random náà. Àjẹkàtà ẹtí ọlọ́rọ̀. Bẹ́ẹ̀ blọ́ọ̀kì wa lórí TikTok, á tún padà wá. You are an antidote for corruption. You speak the truth, you speak of an humanity. You tackle corruption, you say the facts. Bàbá ní rẹ́mẹ́jì nínú ìlú Ìgbéjáde. Nínú ìlú yóò Ìgbéjáde. We love you to me, we want you to know that you are exceptional. Wonderfully made, ìwọ náà ni ológo àgbáyé. Rotimi Daniel, máa bá ṣẹ̀rẹ̀ lọ. Rotimi ooo. Rotimi Daniel, máa gbọ́ bí mo ṣe ń kó Bishop Andrew. What the end? I think we won't be able to use that page again. What the gbé wa? Ìdè ti já ẹ̀rù ti bà wọ́n. Wọ́n já wa wálẹ̀ bẹ́ẹ̀ ni òtítọ́ ọ̀rọ̀ korò àní dákẹ́sẹ̀ ẹ gbàgbé bó ṣe happen. Sister rẹ̀ bíbí bẹ́ẹ̀ ni. So ẹ jẹ́ bá wa share eléyìí. Ẹ jẹ́ káwọn èèyàn lọ join wa lórí YouTube, most especially YouTube òkè gbàbọ̀dé. Facebook no layole. So if you're watching us on Facebook, please go on YouTube, Rotimi Daniel's FP Equity. Kẹ́ lọ subscribe so that gbogbo nǹkan tá bá máa post ẹ máa rí ẹ ní miss anything. And I think the next live video too will only be it will be on YouTube and Facebook and ilé iṣẹ́ lórí TikTok. Show you yín Gbe iṣẹ́ ti já ẹ̀yin pastor lọ wá ṣẹṣe. Rotimi Daniel's Foundation for Peace and Equity. Truth, love, and humanity over religion. Good Asiri Rotimi Daniel's Foundation for Peace. Rotimi Daniel's Foundation for Equity. Olóko. Please, Emmanuel Ajise bí ìyàwó, you can hide me on WhatsApp now so that you can explain to me what you mean by kí wọ́n ẹnikẹ́ni má fi tiẹ̀ kó bá mi. My WhatsApp number is +234 80 9290 6250 +234 80 9290 6250. Bẹ́ẹ̀ ni wọ́n ti flag ẹ̀ wọ́n ti já wálẹ̀ mi ìmọ̀jọ́ tí mo tó máa lè ṣe live video lórí TikTok mọ́. So but if you're watching us, go and subscribe on YouTube. You won't miss anything on YouTube. Anything tí bá máa post it to be on there. Yes. Awikoko jọ̀ọ́ má jẹ́ kí ẹnikẹ́ni fi tiẹ̀ kó báyìí. So please come and help me explain what you mean by this. Torí Ọlọ́run. Ọmọ mi Rotimi Daniel. Alálùbáríkà ọmọ mi Rotimi Daniel Foundation. Mo máa round up nsìn so that I'll do something anytime tí bá máa gbé Uncle Ọlá wá so that wọ́n máa wá really saw details. It will be on YouTube, it will be on Facebook, but for now TikTok will not be available. So ẹ̀yin tẹ́ bá wà lórí TikTok, you can go on my YouTube, subscribe and then press the notification button for everything that I post. I think that would be better. So nítorí ìdí èyí ńkọ́ máa hand lórí bíbá iná ṣó yé yín. So TikTok family, ẹ join wa lórí YouTube, even Facebook no fi bẹ́ẹ̀ láyọ̀lé. Ẹ join wa lórí YouTube, Rotimi Daniel's FP Equity. Ẹ ṣé Gbe. There's no stopping. Ìjà máa jà. Aláìjú àwọn Daniel Foundation for Equity. Olóko ọmọ Daniel. Alálùbáríkà ọmọ ní Rotimi. One battalion.
YouTube family. Bàbá ní rẹ̀ méjì nínú ìlú Ìdè Garden. Nínú ìlú yóò Ìdè Garden. We love you to me, we want you to know that you are exceptional. Wonderfully made, ìwọ náà ni ológo àgbáyé. Rotimi Daniels, máa bá ṣẹ̀rẹ̀ lọ. Rotimi Rotimi Daniels, máa gbọ́ bí mo ṣe ń kó kí àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ilẹ̀ ọmọ wọn ní abẹ́ òkúta ará Kémàjò ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sìn nìyàn ọmọ yọmúyọmú lóró ké ọmọ wòmúwòmú ó ṣàlùlù ké. Now, lórí gbogbo àwọn alleged occurrences tí ẹni tó bá wa sọ̀rọ̀ tán sọ most especially lórí CAC. Báwo ni ìbá ṣe dùn tó kó jẹ́ wípé element of truth, love and humanity bó ṣe wà tẹ́lẹ̀ wọ́n maintain ẹ̀. Irú àsìkò yìí ò ní dé rárá torí wípé tó bá tẹ̀ wá jẹ́ pé rọ́ ni gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé àwa gan la máa sọ wípé ẹ máa jó ní ìṣù àwọn ẹ̀yìn nígbà tó pé bóyá nǹkan gidi lẹ fi ń ṣe. Unfortunately, ẹ wo bí tẹ́ fi greed, ìmọ̀tara ẹni nìkan, wickedness, the mindset pé ìránṣẹ́ Ọlọ́run ló dé yìí káwọn èèyàn máa kúrú kí wọ́n máa ga. Ẹ wo bí tẹ́ fi bá dé lénìí. Gbogbo àwọn nǹkan tí wọ́n allege lénìí sí yìí. Ṣé ẹ ti rí bí tẹ́ bára yín dé? CAC, Pentecostalism, ṣé ẹ rí bí tẹ́ bára yín dé? Màá máa ṣe arrangement again pẹ̀lú Uncle Ọlá. Weekend tí n bá máa ráyè, it will be a Saturday. Ọmọọba Adélẹ́yẹ kálẹ̀ mọ bọ̀bọ̀ tó pe rẹ̀ ní Ajétúmọ̀ bíi ẹ̀ mà ní waste time yín lórí ẹ̀ kì í ṣeré o. Ara àwọn tó sick tí wọ́n rò wípé ẹ̀tọ́ àwọn forever ni kí wọ́n máa forúkọ Jésù parọ́. Now, olórí burúkú àṣírí Ajétúmọ̀ bíi ló gbé sórí péèjì ìgbà kan. Ó ní wípé èmi lọ gbèrè owó lọ́wọ́ Ezekiah àti Olu Alo wípé ńgbà tí wọn wá fún mi lówó ni mo wá fẹ́ já wọn bọ́. Mo wá ṣe fídíò fún wípé ó máa gbọ́ látọ̀dọ̀ lọ́ọ̀yà mi. Ẹ̀rù wá bà ìjẹ́bìlì pé ọmọ àlè yìí ó lọ já fídíò yẹn wálẹ̀, which is the right thing because it's not the truth. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló dé tó lọ gbé wálẹ̀? Kí ló dé tó lọ gbé fídíò yẹn wálẹ̀? Níbi tó ti allege wípé mo béèrè owó lọ́wọ́ Ezekiah àti Olu Alo. Torí wípé ká ló gbé fídíò yẹn wálẹ̀ wọ́n tó pé rẹ̀ ní Prophet Ajétúmọ̀bí kì í ṣe ọ̀rẹ́rẹ́ ò bá ti mọ ibi tó kù sí lára ẹ̀ sìn. Kí ló dé tó gbé fídíò yẹn wálẹ̀ tó bá kí n ṣọmọ àlè? Mo béèrè ni. Then Facebook family ẹ jẹ́ tètè lọ sórí YouTube. The same name ni mo ń lò lórí Facebook, TikTok àti YouTube. Just look for that name and then just subscribe. Subscription orí YouTube kì í ṣowó, it's free. Just press the subscription button and the notification that anytime tí bá ti drop anything because àmọ́ ibi tọ́rọ̀ TikTok máa yọrí sí for now. Okay? Now, I will make arrangement with Uncle Ola again so that at the end of the day, he will have time that weekend. Okay? He will have time so that wọ́n máa wá bá wa sọ̀rọ̀ in toto. I need him to use his expertise pẹ̀lú àwọn gbogbo tí wọ́n ti accumulate over time to come and break the meaning of Christianity, the origin of Islam. Kì í ṣe Christianity nìkan náà máa touch. Ìjọ tá a bá máa gbé wọn wá tí ó bá jẹ́ weekend ele, definitely the next weekend. Today is Wednesday, so Friday, Saturday, Sunday, so that he will prepare himself. Àwọn la máa wá listen sí as Christians and as Muslims. Him coming to speak with us is not a validation of Ìṣẹ̀ṣe. When they say Ìṣẹ̀ṣe, you already know what I mean by Ìṣẹ̀ṣe. Okay, and direct away. No. His own is just to come and open everything up when it comes to
Christianity and Islam. Wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa Berlin Conference and some other details that are encoded. Tó bá possible gan, wọ́n máa sọ nípa àwọn bàbá yín nínú Olúwa kọ̀ọ̀kan tó jẹ́ Freemason members tó wà nínú àwọn ẹgbẹ́ burúkú yẹn. Èmi náà wọ́n ti invite mi rí. I still have my invitation. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rí invitation mi, mo ní lọ́wọ́. So nítorí ìdí èyí nǹkan, ẹ bá wa subscribe sí orí YouTube nìkan ni ò lè gbà bọ̀dé báyìí for now. Ìyẹn bẹ́ẹ̀, mo máa fún wa ní ìbéèrè kan kí n tó lọ. Ìbéèrè ẹ̀yin tẹ́ bá lè screen record ẹ̀kẹ́ fi hàn àwọn pastors yín náà. Ẹ jọ̀ọ́. Now, ó lọ sí church níjọ́ Sunday. Pastor wa sọ fún ẹ wípé alágbára ńláńlá mo wá sọ́dọ̀ rẹ̀, ìyẹn Jésù. Alágbára ńláńlá mo wá sọ́dọ̀ rẹ̀. Alágbára ńláńlá mo dẹ̀ wá sọ́dọ̀ rẹ̀. Mo wá sọ́dọ̀ bàbá o, alágbára ńláńlá. Kí ẹ láyà, Jésù ṣe báyìí, Jésù ń ṣe báyìí, Jésù gbàlà, Jésù wòsàn, ará ọ̀rẹ́ ẹ wá tọ̀wò oyin mọ́mọ́. Ó kí ẹ láyà, pastor ṣe everything, ó fi dùnnú yẹn, ó fi kówó sílẹ̀ fún Jésù torí Jésù náwó. Now, ó padà lọlé as ọkọ àtìyàwó bẹ́ẹ̀ jẹ́. Ọmọ tẹ́ ẹ gbé dání yìí, ọdún 8 lẹ fi wá ọmọ. Ọdún 8 lẹ fi wá ọmọ nínú ìgbéyàwó yín. Ọmọ yẹn lẹ wá bí, ọmọ yẹn ti wá dọmọ ọdún 4. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ, mo need the answer ní next live video wa, ó la máa fi ṣíde. Now, nígbà tó jíjọ́ Monday, àtọkọ àtìyàwó yín ẹ drop ọmọ síbi iṣẹ́ yín náà, gbabi iṣẹ́ lọ, gbogbo ẹ̀ rosy. Jésù ń ṣe dáadáa at that time. Torí tí nǹkan bá ń dùn fún wa, Jésù ṣe ni. Ṣùgbọ́n tó bá ti sáfẹ́ díẹ̀ against our wishes and our wants per time, èṣù tàbí Sátánì ló ń ṣe. Okay. Nígbà tó jíjọ́ Tuesday, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wípé ẹ ṣe ń drive lọ gẹ́gẹ́gẹ́gẹ́. Àwọn agbésùmọ̀mí wọ́n dá ọkọ àtìyàwó yín dúró. Wọ́n kó yín wọnú igbó pẹ̀lú ọgọlọ́gọ̀ èèyàn. Ẹ̀dẹ̀ má gbàgbé jọ péjọ Tuesday tá à ń sọ yìí, iná tán bá dá sí wa lára níjọ́ Sunday sì máa ń jó. Ó kí àdúrà mọ́lẹ̀, Jésù, Jésù, ó tí ẹ lè speak in tongues gan mọ́. Níṣojú ẹ̀ báyìí ni àwọn agbésùmọ̀mí pa bí èèyàn bíi, nínú ẹ̀yìn bíi 20 tán kó, wọ́n pa bí èèyàn bíi 10. Ọmọ yín ló gbé dání, ọmọbìnrin jòjòló ọmọ ọdún 4, ẹjọ́ wọnú igbó náà ni. Ó dẹ̀ ti rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọmọ. Lójú ẹ̀ báyìí ni wọ́n ti fipá bá ọmọ kékeré ní ìlòpọ̀ tán sì tún pa, wọ́n pa àwọn òbí ẹ̀. Mọ̀kànmọ̀kàn lóye kàn tán máa ń sọ yìí. Wọ́n ti ń pa yín bọ̀ díẹ̀díẹ̀. Ó wá ku ọ̀dọ̀ titi yín. Kó tó di wípé wọ́n gba ọmọ lọ́wọ́ ẹ pé wọ́n fẹ́ fipá bá ọmọ lò pọ̀. Àwọn ọlọ́dẹ tí wọ́n dẹ̀gbẹ́ lọ, wọ́n tó bóyá bíi 4. Bákan ṣe dé báyìí síbi tán kò yín sí, wọ́n wá kọjú ìjà sí àwọn ajínigbé agbésùmọ̀mí. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ o. Níṣojú ẹ̀ báyìí, wọ́n ta wọ́n ní ìbọn oríṣiríṣi kò wọlé, àwọn aṣọ ẹ̀kú wọn yẹn
ọta àbọn àwọn agbésùmọ̀mí kan dálẹ̀ ni wọ́n pa oríṣiríṣi ọ̀fẹ́ níṣojú ẹ̀ báyìí wọ́n tiẹ̀ tún pé èṣù láàánú ògiri òkè orílẹ̀ oríta kìnìkan kìnìkan bá ṣe máa ń wò nínú móvì níṣojú ẹ̀ báyìí náà ti rọ̀jò ọ̀fọ̀ àti àwọn àyájọ́ oríṣiríṣi wọ́n pa lára àwọn agbésùmọ̀mí àwọn tó kù fúnra wọn báyìí lójú ọ̀fọ̀ wọ́n dẹ̀ gbé ìbọn wọn lẹ̀ wọ́n di dìndìnrìn gbogbo ẹ ti ṣẹlẹ̀ ìjọba wa dá sí wọ́n ṣe rescue yín ọmọ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ pé wọ́n fẹ́ lọ fipá bá lò pọ̀ àwọn ọdẹ yẹn gbà padà wọ́n ti gbé fún ẹ ìjọ Wednesday interrogation oríṣiríṣi and everything Wednesday Thursday Friday Saturday gbogbo ẹ̀ ṣáà ń lọ kò tí ì yé yín nígbà tó wá lọlẹ̀ lára bí oṣù kan ẹ wá plan pé kẹ́ ẹ give testimony ní ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí olóòótọ́ èèyàn gẹ́gẹ́ bí ẹni tó níbẹ̀rù àdániwáyé bá a ṣe máa ń give testimony pa mu mana water orí wa tàn 360 ó tún tàn padà mana water aboyún tó lóyún tí orí ò sí lórí ọmọ yẹn tó mu mana water ẹni Jésù ṣe bẹ́ẹ̀ máa ń give ẹ̀ now níṣojú ẹ̀ báyìí kì í ṣe Jésù ló ṣe orí kòrókòrò asọ́kọ àtìyàwó ẹ wá jókòó lálẹ́ chọ́ọ̀chì tá à ń lọ ẹ̀ wọ́n ti kọ́ sí orí bánà wípé Mr and Mrs Ajale Koko wọ́n fẹ́ wá give testimony fún oore ńlá tọ́lọ́ ń ṣe wọ́n o ẹ wá dé ọkọ̀ àjàwé ń jọ sáré báwo la máa sọ testimony náà ṣé ẹ máa ní orúkọ Jésù pa speak in tongues reka sontabaya báwo bàbá yín ṣe máa ń give testimony àbí ẹ máa sọ ojú abẹ́ ń kó wípé ẹ wo ẹ gbàgbé bó ṣe happen àwọn ọlọ́dẹ pẹ̀lú ọ̀fọ̀ gidi náà fi gbà wálẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tán tiẹ̀ fẹ́ fipá bá ọmọ lò pọ̀ question mi sí ọkọ àtìyàwó yín ibi ò ní ṣẹlẹ̀ sí yín o kò ní ṣẹlẹ̀ sí mi náà how should the testimony be given in the house of Jesus when it was the devil that was used? Atọ́mọtẹ́lẹ̀ Adéọlá. Mo wish in fact ẹ jẹ́ kí n pe àwọn kọ̀ọ̀kan wọlé. If you want to answer this, ẹ jẹ́ ká lò bí 10 minutes kí n fi gba kọ́ọ̀lù. If you want to call in, +234 80 9290 6250. How will you give this testimony as a God-fearing person that you are expected to call a spade a spade? How should the testimony be given? Tabade paro. Oya, +234 80 9290 6250. Ẹ mọ̀ pé wọlé mo fẹ́ gbọ́ answer lẹ́nu yín. Ẹ̀yin Christians mo fẹ́ gbọ́ answer lẹ́nu yín. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí a bá jọ wà lórí TikTok tẹ́lẹ̀ ẹ sáré mọ́ bá mi sọ fún àwọn tó wà lórí TikTok pé kán mọ̀ bọ̀ lórí YouTube. Hello? Yes sir. Mo ṣì wà lórí live o. No, ẹjọ́ ìwà lórí YouTube or Facebook, but YouTube máa better. Àwọn èèyàn mọ̀ tẹ́ bá lè bá wa sọ fáwọn èèyàn. Mo ti block you with TikTok. All right, yeah. Hey, +234 80 9290 6250. Ideally, they must express it truthfully. Sister Remi Oduala sọ wípé èṣù ni o, òun ló save wọn. Sister Olúṣọlá Ògúnfilé sọ wípé ọ̀rọ̀ tó bùsọ síni lẹ́nu tó buyọ̀ sí. Pàápàá jùlọ ní ojú abiyamọ báyìí, ọmọ tẹ́ fọdún 8 wá. Wọ́n wá fẹ́ fipá bá lò pọ̀ bí géńdé bí 8, wọ́n fipá bá ọmọ yẹn lò pọ̀. Níṣojú abiyamọ. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn ti pé prayers oríṣiríṣi ti lórúkọ Jésù.
kò sí ní tó ṣẹlẹ̀ nígbà tó dẹ̀ yá àwọn ọlọ́dẹ tí wọ́n ń pe oríṣiríṣi ọ̀fọ̀ tí wọ́n ń lo èṣù wọ́n ti wá wọlé báyìí wọ́n dúró ti àwọn agbésùnmọ̀mí wọ́n gba ọmọ yẹn padà fún yín ẹ wá fẹ́ give testimony báwo lẹ ṣe máa give testimony yẹn mo fẹ́ mọ̀ báwo lẹ ṣe fẹ́ give ẹ̀ ó yá ọ báwo lẹ máa give testimony yẹn ẹ jẹ́ má pé mo ṣì wà lórí live video ẹ jẹ́ wà lórí YouTube àti Facebook +234 8092906250 ẹ̀yin kiri yóò ṣe ẹ̀fẹ́ bá wa dá sétò ẹja mọ̀ gbórin bọ̀ náà kí n tó mọ̀ round up bọ̀ díẹ̀díẹ̀ égbè ẹnìkan ti. Rotimi Daniel Foundation. Hello. Hello, ẹ kú iṣẹ́. Yes, ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni? Bẹ́ẹ̀ ni ẹ kú ètò ìlú. Yes ma. Ìbéèrè. Elédùmarè á tì yín lẹ́yìn. Àṣẹ Ìdùmarè. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Tí irú nǹkan bí eléyìí bá wáyé. Bẹ́ẹ̀ ni ma. Testimony máa wáyé tá a bá dé chọ́ọ̀chì pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè adúpẹ́ lọ́wọ́ Jésù Kristi o. Okay. A kì í dárúkọ ìlú gbà wá. Ní dárúkọ. Kí ló dẹ̀ fà á ni pé nǹkan tó ti fi sí wa lórí ti pọ̀. Irọ́ tó ti fi sí wa lórí ti pọ̀. A ti wọnú agbami ẹrú lọ. Àfi bí ojú wa ṣe ṣẹ̀ṣẹ̀ ńlá yìí. A dẹ̀ máa bọ́. Bí a bá délé tá a bá tiẹ̀ kọ́kọ́ rò pé tá a bá dé ṣọ́ọ̀ṣì àwa àti èmi àti dáàdì àwa àti dáàdì báwo la ṣe máa sọ dáàdì náà sọ pé Jésù náà la máa dárúkọ kì í ṣe pé a mọ̀ ṣùgbọ́n a ní láti sọ pé Jésù yìí náà ni. Àti Ọlọ́run bàbá yín nínú Olúwa. Àti Ọlọ́run Ísírẹ́lì tí wọ́n ti fi bọ́ǹbù bá yé ẹ̀jẹ̀ yìí. Ọlọ́run Ísírẹ́lì kí Elédùmarè kó dáríjì wá. Àṣẹ o. Ní gbogbo àgbáláyé àwa ọmọ Yorùbá la ṣẹ̀ sí Elédùmarè. Bẹ́ẹ̀ni. Àwa ni a ṣẹ̀ sí Elédùmarè kí Elédùmarè kó dáríjì wá. Gbogbo ibikíbi tí a ti ṣẹ̀ sí Elédùmarè kó dáríjì wá. Bí wọ́n ṣe ní ilé agbára wọn ní Ísírẹ́lì tí a bá lọ sí Ísírẹ́lì lọ gbàdúrà ilé agbára yẹn wọn ò já wọ bẹ̀rí. A kàn máa gbórí sí gànà yẹn àgbàdúrà ṣáàmọ̀ nǹkan tó wà nù lé bẹ́ẹ̀. Tó wà ń bẹ́ẹ̀. Bí ò tiẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ náà nǹkan. Ṣáàmọ̀ nǹkan tó wà nù bí tí a gbórí sí ta ti gbàdúrà yẹn bí àmọ́ wọn tí wọ́n tiẹ̀ ti mọ àwa Nàìjíríà tábà ti wọ́n fún wa ní time tábà ti lo 5 minutes tábà ti rí pé a ti ń gbárí mọ́lẹ̀ gbá wọ́n ti máa fọwọ́ tọ́ wa pé ó yá time ti tó. Níbi tí a fi owó ńlá owó ribiribi ká fi wọkọ̀ lọ. Wọ́n á ti máa fọwọ́ tọ́ wa pé ó yá ọwọ́ torí àkúkú gbèdè ara ọwọ́ náà fi máa ná ibi tá a máa gbà ó ti máa náwọ́ síbẹ̀ fún wa pé ká lọ bẹ̀. Àdélé àwa kó apá sí ìyè àwa kó yẹ sápá àwa lọ Jerusalem a lọ sí Israeli. A lè sọ nǹkan tójú wá rí ní Israeli a lè sọ nǹkan tójú wá rí ní Jerusalem. Elédùmarè á dáríjì wá nílẹ̀ Yorùbá. Nǹkan ta ní nílẹ̀ Yorùbá kì í ṣe gbẹ́ gbogbo nǹkan tó wà gbogbo àgbáláyé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n wọ́n ti wá fi ẹ̀tàn wọ́n ti fi gbà lọ́wọ́ wa. Wọ́n ti fi ẹ̀tàn wọ́n ti fi yí wa lórí ìhólà àṣẹ lè dárúkọ èṣù tá a fi ń dárúkọ pé Jésù ló ṣe. Èrèdí ni tí mo fi ní kọ́lọ́run dáríjì wá ikú ètò ẹ̀ máa dé tòjó o. Ọlọ́run àtúbọ̀ máa fún yín nípa o. Àmín mi ní wá yín tì ẹ ṣe ìyá mi. Ọ̀rọ̀ tó lágbára rèé ẹ̀yin Christians ọ̀rọ̀ ti kàn yín báyìí. A fẹ́ ìdáhùn sí ìbéèrè téèyàn kan tàbí èèyàn méjì bá tún lè pè wọlé and in the absence of èèyàn kan or èèyàn méjì ẹ jẹ́ random kí For n ṣiṣẹ́. peace and equity. Ebe. Truth, love, and humanity over religion. Kudos to you, Rotimi Daniel's Foundation for peace. Rotimi Daniel's Foundation for equity. Ológo ọmọ ni Rotimi Daniel's. Alálùbáríkà ọmọ ni Rotimi Daniel's Foundation for peace. Aláìjú Daniel's Foundation for equity. Ológo ọmọ Rotimi Daniel's.
jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lórí YouTube lórí Facebook ẹ̀yin títí TikTok náà ẹ má bínú àwọn alágbára tí ò fẹ́ jẹ́ káṣírí wọn tú àwọn náà flag page wa nítorí ìdí èyí ń kọ́ ẹjọ́ ẹ máa bá mi sọ fún àwọn tí ẹ bá mọ̀ lórí TikTok pé kí wọ́n join kan lọ sórí YouTube wọ́n máa bá wa lórí YouTube torí YouTube wà more reliable lọ́nsìn ju TikTok àti Facebook lọ ṣóyé wa then ọ̀la máa busy lọ́la mi tí ì mọ ẹnìkan fẹ́ pè wọlé. Hello sir. Hello sir. Hello sir. Network. Anyways, gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì mọ TikTok ẹ bá mi polówó ohun tí mò ń sọ yìí lórí péjì yín wípé TikTok mi o wọ́n ti flag ẹ̀ àwọn alágbára nítorí ìdí èyí ńkọ́ kí wọ́n subscribe kí wọ́n dẹ̀ follow lórí Facebook náà Rotimi Daniels FP Equity ni ẹ sáré lọ tẹ subscribe button YouTube kẹ́ mọ́ bá miss live video kankan kó tó di ìgbà tí a mọ̀ padà wá àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ojú tẹ̀ fi ń wò wá ọ̀hún fọ́. One man battalion. Afunimawo bẹ o. Awikoko lójú ọlọ́rọ̀. Adébàtà létí ọlọ́rọ̀. You are an antidote for corruption. You speak the truth, you speak love and humanity. You tackle corruption, you say the facts. Fàbánirú ẹlẹ́jì nínú ìlú Ìgbégáde. Nínú ìlú yóò Ìgbégáde. We love you to me, we want you to know that you are exceptional. Wonderfully made, ìwọ náà ni ológo àgbáyé. Rotimi Daniels, máa bá ṣẹlẹ̀ lọ. Rotimi ooo. Rotimi Daniels máa gbọ́ bí mo ṣe ń kó kí àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ǹlẹ́ ọmọ wọn ní abẹ́ òkúta ara. Gbogbo ẹ̀yin tẹ́ ní TikTok pages ẹ bá mi polówó pátápátá wípé for now TikTok mi ò wà available fún live video ẹni tó bá fẹ́ join wa lórí live video it's either you join on YouTube Rotimi Daniels FP Equity or you join on Facebook ó dìgbà náà ire o. Jẹ́. You speak the truth.